Sorry. Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́. Ẹ kú bó jẹ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín. Mo ń jáde ni. Mo wá wò pé kí n kọ sáré ṣe nǹkan kan. Àná mo sọ wípé orí okó ò torí ọmọ. Bọ̀ kí n tó lọ síbẹ̀ yẹn. Mo ṣe show kan lánàá. Mo sọ̀rọ̀ nípa pé obìnrin mo ní pé kó wé ara ẹ̀, pé kó scale ara ẹ̀, kó gbé rẹ̀ sórí òṣùwọ̀n náà. Kó tó mọ̀ bóyá o deserve ìyà tí ọkùnrin kan ń fi ẹ́ jẹ. And àwọn kan ti pè mí after show yẹn, wọ́n ti pè mí. Àwọn obìnrin kan tiẹ̀ pè mí. Àwọn kan dúpẹ́ lọ́wọ́ mi pé àwọn dúpẹ́ lọ́wọ́ mi pé but nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn sì ń ronú. Àwọn mọ̀ pé àwọn máa lọ o, àwọn mọ̀ pé àwọn máa set out o. Bẹ́ẹ̀ àwọn sì ń ronú. Àwọn sì ń ronú báwọn ṣe fẹ́ lọ. Tó bá ti mọ̀ wípé ibi tó wà kò pé ẹ, kò sí nǹkan kan tó ń rò. Because o máa lọ. Time tó dúró tó ń waste yẹn. A lot of things ló ti lè fi ṣe nínú ayé ẹ. But òun dúró òun wò pé mo máa lọ. Procrastination is a thief of time. And ẹlòmíì ó lè jẹ́ pé tó yẹ kó lọ lénìí tó ń ronú pé òun máa lọ lọ́la. At the end of the day tí ò bá careful, ó lè ẹ̀mí ẹ̀ lè má di ọ̀la. And àwọn kan tún wá make comment níbẹ̀ yẹn, wọ́n sọ pé kí ọmọbìnrin yẹn dúró síbẹ̀ lẹ́yìn ọmọ 3 tó bá ti bí 10 kódà kó ti bí ọmọ 10. Nǹkan tí mi ò fẹ́ gbọ́ ni wípé mi ì fẹ́ gbọ́ pé okó ẹ̀ ti kéré jù lẹ́yìn tó ti bímọ 3. Okó ẹ̀ ti kéré jù, kò mọ múmu, kò mọ bódó lẹ́yìn tó ti bímọ 3. Ìyẹn ni mi ò fẹ́ gbọ́. Bọ̀ yí pé o bímọ 5, ọkùnrin kan máa treat ẹ. Please take your leave. Exit. Kò ti bí 10 gan. Kódà kò ti gbé 70. Kọkùnrin yẹn tètè ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa treat ẹ. Exit ẹ. Ẹ ní láti mọ nǹkan tẹ́ tó. Ẹ ní láti ó ti time ti tó láti má máa gba gbogbo àwọn ṣe rí àwọn ọkùnrin tí ó wà responsible tó máa treat obìnrin. Tí obìnrin bá ti take exit ẹ tóbìnrin ti mọ nǹkan tó ti ń lọ, ẹ rí pé wọ́n máa bára wọn sọ̀rọ̀, wọ́n máa change. Nígbà tó bá fẹ́ yàwó láàrin oṣù 3 tó ti kúrò lọ́dọ̀ ẹ, tó dẹ̀ pé ìwà burúkú ẹ ló fi kúrò lọ́dọ̀ ẹ, wàá bẹ́lẹ̀dá ẹ sọ̀rọ̀. Wàá bá ẹlẹ́dàá ẹ sọ̀rọ̀. Ọkùnrin tí ò bá ní appreciate ẹ kò decide láti dúró síbẹ̀ for 10 years, kò ní appreciate ẹ. Ẹ lọ wádìí ọkọ obìnrin tó bá kúrò nílé ọkọ tí o máa regret pé ó yẹ kó ti kúrò before time tó kúrò. That means pé kò yẹ kó kúrò nínú ilé ọkọ yẹn. That means pé kò yẹ kó fi ọkọ yẹn lẹ̀. Ẹni obìnrin tó bá kúrò nínú ilé ọkọ, ó láti tó bá meditate, ó láti rí reason pé kó máa dúpẹ́, kó dẹ̀ máa full of regret pé why tí mo ṣe dúró di time yìí kí n tó kúrò. Ó yẹ kí n ti kúrò tipẹ́tipẹ́. Obìnrin tó bá decide láti kúrò, tó bá yẹ pé ọkùnrin ò fìyà jẹ, anytime tó bá kúrò nílé ọkọ, ó yẹ kó inú máa bí ẹ wípé ó yẹ kó ti kúrò before time tó kúrò. Ó yẹ kó ti break marriage ẹ before time tó break ẹ ni. Kò yẹ kó máa regret pé ó ṣe kúrò. That is tó bá wùwà dáadáa. Marriage tó bá fílẹ̀ tó ń padà regret pé ó ṣe kúrò, that means pé kò yẹ kó kúrò in the first place. That means pé kò yẹ kó kúrò, ò ní sùúrù ni. Ṣùgbọ́n marriage tó bá fílẹ̀ tó ń wá wò pé kí ni mo ṣe látijọ́ ìwà tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe ń kúrò nínú marriage, ká ní mo mọ̀ ní ó yẹ kí n ti kúrò tipẹ́. Marriage yẹn gangan ló worth láti kúrò, kó dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ orí ẹ pé ó kúrò. It's not an excuse pé mo ti bí 3. It's not an excuse pé lẹ́yìn ọmọ 3 ọkọ ẹ ò mọ̀ bódó, ó fẹ́ lọ ṣèrànù ni. But it's not an excuse pé lẹ́yìn ọmọ 3 níbo ni mo fẹ́ lọ, jẹ́ kí n lọ jókòó síbẹ̀, káyé àbáyé ẹ ṣe ń bàjẹ́, káyé ẹ máa bàjẹ́ lọ. Ó lè jẹ́ pé ọdún kan tó ní láti lò outside that marriage ni ògo ẹ máa bú jáde. Ó lè jẹ́ ọdún kan tó ní láti lò outside marriage kó tó kú, ó ní ìràwọ̀ ẹ máa yọ. Ọ̀pọ̀lọpọ̀ gan tiẹ̀ ń jórúkọ tó ń pa ìràwọ̀ wọn. Marriage is good, but marriage tó bá ti jẹ́ pé ó ní ẹ lára, tí ò fún ẹ ní ọkàn balẹ̀, it's not a good marriage for you. Ipe ó ti bí 3, mo ráwọn kan tó ní ọjẹ́ lọ jókòó síbẹ̀ lẹ́yìn ọmọ 3 kò dáa kankan. Àwọn ọkùnrin míì wà tó jẹ́ wípé ọ̀lẹ ti báyé wọn jẹ́. Wọn ò lè stand success ìyàwó wọn nítorí pé kí wọ́n bá lè máa distract. Wọ́n máa ń rí ọtí mímu as a way of
as a distraction, as a way to distract pé success tíyàwó wọn ní wọ́n wá máa mu ọtí kó má lè fi attention sí pé ó make success. Ìmí á lọ máa mu sìgá, ìmí á máa mu nǹkan tí ò yẹ kó mu, ìmí á lọ mú àwọn ọ̀rẹ́ tí ò yẹ kó ní á lọ ní wọn because kò lè stand the success ìyàwó ẹ̀. Irú marriage yẹn mo mọ̀ pé àwọn ọkùnrin míì wà tó jẹ́ wípé wọ́n lè máa mu ọtí, kò sí ọkùnrin tó dìídì mu ọtí nítorí ìwà tíyàwó ń wù. No. Irọ́. Ọkùnrin tó bá choose pé òun mu ọtí, ó kàn fẹ́ wà irresponsible tó bá mu ọtí àti mu para tó wá ní excuse pé ìyàwó ń wu ìwà kan. Irọ́. Àwọn ọkùnrin they know how to, tán bá fẹ́ look after ara wọn, wọ́n mọ̀ bó ṣe lè look after ara wọn. Ọkùnrin lè lọ dóbò, yes, mo agree, but kó má jẹ́ kí ìyàwó ẹ̀ mọ̀, kó hide fún ìyàwó ẹ̀. But wípé ọkùnrin tó bá sọ pé òun fi ògógóró fi ń cover ìwà burúkú tíyàwó òun, ọ̀lẹ ni. Ọkùnrin tó bá pé òun rìnrìn kúrì, òun ò ṣiṣẹ́, òun wà lazy nítorí ìyàwó òun, ọ̀lẹ ni. Ipe ẹ ti bímọ, ó bá ti bí mẹ́wàá, tí ò bá pay ẹ kò pay ẹ ni, tí ò bá fún ẹ láyọ̀ kò fún ẹ láyọ̀ ni. You can leave anytime. Má jẹ́ káwọn kan kó ẹ láyà jẹ. Man, don't stop telling me, because a lot of people called me lẹ́yìn ó sọ fún mi pé mo fẹ́ lọ ṣùgbọ́n mo kàn ṣì ń take time mi. O máa ṣì take time ẹ wàá kú síbẹ̀. O máa take time ẹ, time tó máa wò pé ó ti make up mind ẹ mọ̀ pé ẹni tí ò bá da, ọkùnrin tí ò bá da, bí wọ́n ṣe ń plan láti take time ẹ, bẹ́ẹ̀ náà lòun náà ń ṣọ́ ẹ. Ó mọ òun náà ń ṣọ́ plan ẹ. Ó lè jẹ́ ìgbà tó bá decide láti lọ, ìgbà yẹn ló máa disfigure ẹ. Ìgbà tó bá decide láti lọ, ìgbà yẹn ló máa damn consequence pé the worst that could happen ni pé wọn ò ní pa mí fún ẹ, pátápátá máa kú, or pátápátá máa ṣẹ̀wọ̀n, pátápátá tó bá dẹ̀ pa mí bọ̀ ó ti waste ẹ. In most cases tó bá ti pa obìnrin, ọkùnrin tó pa obìnrin kò care. Àwọn family obìnrin ni wọ́n máa jìyà ẹ̀. It's just that tí obìnrin náà bá yí ọkùnrin jẹ́, bóyá irú ọkùnrin tó ń pariwo nínú fídíò yẹn tó bá ṣubú kú níjọ́ yẹn, obìnrin yẹn máa tutọ́ sí lórí kó tó lọ pe ọlọ́pàá. Á kìkì ẹ̀ dànù pé wèrè ara ẹ̀ kó tó pe ọlọ́pàá. The same thing goes to ọkùnrin sí obìnrin. If marriage is not working, obìnrin tó rí, èmi ò regret anything. If there is any regret, tí obìnrin kan bá máa ní tó kúrò nínú marriage, regret wípé mi bá ti lọ tipẹ́, èèyàn bá ti lọ tipẹ́ pé èèyàn kàn waste time ara ẹ̀, because wàá ti mọ̀ pé kò ní ever work. Wàá ti mọ̀ pé kò ní work. Especially ìwọ obìnrin tó bá ní dream, tó ní growth, tó lọ ní ọkọ onílára, gbàgbé ẹ̀ kò lè ní happy home. Lè sọ tó bá ṣe ẹgbìnrin ọ̀tẹ̀ ni, bẹ́ẹ̀ bá ṣe yanjú ẹ̀ ni wàhálà tún máa ṣẹlẹ̀. Nítorí àfi ọkùnrin tó bá ti ní ìlara, in tó lè fi ní ìrọ̀rùn nínú marriage yẹn, òun ni wípé tí ọkùnrin tó ẹ pé ayé ẹ padà bàjẹ́, every 10 kobo you spend comes from the man's pocket. Anything you want to do, you have to consult the man before you do anything. You are not independent, you cannot stand on your own. Tó bá nírú ọkùnrin tó ní lára tó dẹ̀ jẹ́rú obìnrin bẹ́ẹ̀, you have a very fantastic marital life, marital bliss ni. But tó bá lọ jẹ́ obìnrin tó wà independent, tó ṣiṣẹ́ tí apẹ́ ẹ̀ ṣiṣẹ́ dáadáa, o ò lè rí rọrùn pẹ̀lú ọkùnrin tó bá ní lára. So má waste time ara ẹ. Even after àwọn kọ̀ọ̀kan tó dẹ̀ ń blame àwọn obìnrin míì pé wọ́n bímọ síta. Have you forgotten our mothers in Africa? Have you forgotten our mothers? Tọ́mọ máa sọ pé di ojú kan, bímọ ẹ sójú kan, bímọ ẹ sójú kan, bímọ ẹ sójú kan. And ọ̀pọ̀lọpọ̀ obìnrin á forí tí wọ́n á bímọ sójú kan. Ìbí tó bá ti forí tí tó ti bí mẹ́ta tó ti wò pé there's no going back. Where else can I go? Why tó ń bímọ yẹn, gbogbo nǹkan tó ní ó fi sínú marriage yẹn. Red flag máa ń wà. Be at alert. Have a dream. Plan your life. Put yourself on a scale. No, be ambitious. Know what you want. Fúnra rẹ̀ máa aim high. Máa aim high. Moru life tó fẹ́ fún àwọn ọmọ ẹ. Má jẹ́ kí ọkùnrin kọ̀ọ̀kan ba yí ẹ jẹ́. Don't wait. Pé I want to plan till tomorrow. If you don't start now, you may ó máa wà síbẹ̀ perpetually, ó máa jìyà ń bẹ̀ ni. Ntí mi fẹ́ gbọ́ ni pé ọkọ mi ò dó mi dáadáa lẹ́yìn ọmọ mẹ́ta, okú ọkọ mi ti kéré, ọkọ mi okú ẹ̀ ò lè dáadáa lẹ́yìn ọmọ mẹ́ta tẹ́jọjọ́ wà, tí ó jẹ́ pé the only excuse you have ni pé ọkọ ẹ̀ ò dó ẹ dáadáa. Apart from that, ìyẹn mi ò fẹ́ gbọ́, but wípé
o wà in abusive marriage because o ti bí ọmọ mẹ́rin, o wá ń wò pé níbo lo fẹ́ lọ, o wá ń procrastinate, which is a thief of time. O wò pé dọ̀la kó tó lọ, ó dọ̀túnla kó tó lọ, or you've left your marriage, o wá padà full of regret. That means you were not even supposed to leave the marriage in the first place. Any woman tó bá kúrò nínú marriage, regret tó yẹ kó ní ni wípé ó yẹ kí n ti kúrò. It has gotten to a stage now that when I see people tó bá láwọn fẹ́ marry, àánú wá dẹ̀ máa ṣe mí. Kó tó lọ sílé ọkọ, kọ́kọ́ ní ara ẹ̀, kọ́kọ́ gbé rẹ̀ sínú scale, kó lè mọ nǹkan tó máa gbà, kó lè mọ nǹkan tó bá ní gbà. Don't settle down for any rubbish. Má gba ẹni orí burúkú òṣì in the name pé o fẹ́ settle. You deserve to be treated as a princess, as a queen. And if a man is not treating you like a queen, let him go. Let him go. If a man is not appreciating you, let him go. If a man feels you are nothing, let him go. If a man is relegating your status to the background, let him go. Stop treating yourself. Stop seeing yourself as a second fiddle. Stop seeing yourself as nothing. Bó bá ṣe gbéra ẹ lọkùnrin ṣe máa gbé ẹ. Jẹ́ kọ́kùnrin mọ̀ pé ìwọ gan wà important. Jẹ́ kó mọ̀ pé ìwọ gan ní life. For those of you calling me, Auntie Nka Eshe, thank you for your submission, boy. Wo, èmi náà mọ̀ pé ó yẹ kí n kúrò ńbẹ̀. Mo ṣì ń wrap up, mo ń wo time mi ni, mo ṣì ń take time mi ni. Mo wò pé ó yẹ kí n kúrò ńbẹ̀. Time yẹn tó ń take, ìgbà tó yẹ kó kúrò kó ti rá láàánú, ìgbà tó yẹ kó kúrò kí ọ̀nà ti là fún ẹ, ìgbà tó yẹ kó ti kúrò kó ráwọn àwọn èèyàn ṣàánú ẹ, ó jókòó síbẹ̀ perpetually ó dẹ̀ ń suffer. Ó dẹ̀ ń suffer. Nítorí pé kó má bà, who cares? Who cares? Who cares? Kí ló kàn mí? Èmi gangan ọkùnrin. A man that cannot treat me as a queen, as a princess, could deserve me. A man that cannot treat me bíi pé yes, only could deserve me. Mo jọra mi lójú when it comes to that. If a man, bá kúrú kó dàbí rárá, bá dàbí ejò. As long as you treat me like a queen, and what you've got upstairs, ojú ẹni tó rí fìrìgbọ̀n lọ, I'm happy. I'm happy. So, òun ló ń bóyá kí tiẹ̀ má da oko ńlá yẹn pọ̀ mọ́ nǹkan tí mò ń sọ yìí. Because a lot of things táwọn èèyàn máa ń sọ fún mi, marriage ti fẹ́ pa mí. Yeah, èmi náà mo lè relate. But every moment of my own life ni mo plan. Wallahi, every moment ni mo plan exit me. Mo dey plan exit me in isolation. I was planning my exit with my children. Every time ni mo plan exit mi pẹ̀lú àwọn ọmọ mi. Mi ò dé ever fa àwọn ọmọ mi sílẹ̀ rí. Every moment, because mo ti rí pé kò sí ayọ̀. Mo ti rí pé kò sí pé bóyá wọ́n appreciate me. Mo ti rí pé mo jẹ́ nǹkankan, mo ti rí pé bí mo ṣe ń forí sí ẹ̀fọ́rùn ṣe kò sí nǹkankan tí mo já mọ́. And I was planning my exit. So please, Emma ever kò sí marriage tó lè ní tó lè jọ mí lójú. I've seen it all. I've seen it all. Honestly, I have a fantastic relationship that is intact. Tó jẹ́ wípé ńgbà mi wá kọ̀ wò pé ìwọ Ọlọ́run, where were you when I was getting married? Where were you? Wàá máa wò pé I hope or wish kò jẹ́ pé ẹni tó settle nílé ayé ẹ̀ pẹ̀lú ẹ̀ líle pé where were you? Ó ṣeé ṣe kó nítọ̀ náà ti ní past ẹ̀ náà kó náà ti wá change. But nílé ayé ṣe rí nìyẹn. So please, I beg you in the name of God, if you have to leave, even if you continue 10 children, if you have to leave, you have to leave. If it's not a place for you, it's not a place for you. Continue 20 children. If you have a genuine reason to leave, if you have a genuine reason to leave, you have to leave. Some of us, some women don't invest in a relationship, don't work so hard. Don't fear hard to was find it difficult let's marry again. Especially when you know you are a career person. You find it difficult to say you want to marry. Hooked. No.
You will find it difficult to do that. You may have a very healthy relationship. To my respect, but marriage will not be on your table at all. Marriage will not even be in the plan. You will not even think about marriage. When you see people getting married, honestly, be yourself, know yourself, treat yourself well. It's very, very important. Either okuri exist to coexist. Look after your children. Look after your children. Have a relationship and a bond with your children. Love one. Don't even think okuri can exist. Because okuri to ba ti file, to fi ko le lo to ba ti file. O mama kalara o le ti eda bukata àwọn ọmọ tó dada ẹ. Má ti ẹ wo gbọ́ exist. I'm telling you, I'm saying this for the men, for the irresponsible ones. Some men are not like that, you know, but I'm just saying this for those women that called me today. Don't solve me. Stop procrastinating. If you have to go, you have to go. If it's not a place for you, it's not a place for you. It might even be like where you are, only meet. We only meet. And you don't want that to keep happening to you. You have to move. Only jẹ́ pé nǹkan tó yẹ kó jẹ́ o tí lè jẹ́. Àwọn ọkùnrin mi wà gan tó máa bá jẹ́ orúkọ táyé a máa bàjẹ́ ìràwẹ̀ òní yọ kò sí bó ṣe lè ṣe òní làlùyọ. Wàá dẹ̀ yapa pẹ̀lú wọn báyìí ògo yẹn òkìkí yẹn á dẹ̀ kọ̀. Wàá dẹ̀ rí pé irú àwọn ọkùnrin yẹn wọ́n sì wà nínú òṣì. Is that what you want to continue to? Ṣé irú life tó fẹ́ máa gbé nìyẹn as a woman? Irú life tó fẹ́ stay put nìyẹn? God forbid. God forbid. Please tighten up, buckle up, and scale yourself. Put yourself on the scale. You know, put yourself on a scale. Reassess yourself, reevaluate yourself, and call the mobito unloko mobito timbo. You see? Yeah. Everyone deserves to be happy. If your marriage is not giving you happiness, go F off. Go F off. Any marriage that is not giving you happiness, you F off. Start planning your exit. Start planning your exit. If you are not happy, start planning your exit. And don't plan your exit in isolation. Plan your exit with your children. Plan your exit with your children. There's no point. Láti kúrò. Kò fà wọ́n mọ́lẹ̀ fún ọkùnrin tó mọ̀ pé kò wà capable láti look after ara ẹ̀, let alone your children. No, don't ever make that mistake. Ọkùnrin tí ó wà capable of looking after himself, do not ever gbé àwọn fi àwọn ọmọ ẹ̀ lẹ̀ pẹ̀lú ẹ̀ láyé. Don't make such mistake because you will regret it and you will never be happy. I hope you mo fẹ́ kẹ́ imagine pé o rọ́nà láti kó àwọn ọmọ ẹ̀ pẹ̀lú ẹ̀. Anyway, at the fair one tunnel. Oh, not tunnel. Mo fẹ́ kó imagine láti kó àwọn ọmọ ẹ̀ pẹ̀lú ẹ̀. So let me leave you for now. I'm going to be talking about Okonla àti Bashe maybe tomorrow morning. But I have just come to encourage you women, especially the ones that called me from America today, from London, everywhere today, telling me, well, you're on your own. If you enjoy coma suffer, if you enjoy to be down, if you enjoy what you're going through emotionally, psychologically, it's your choice, it's your call. And stop asking me whether to leave your man. I'm not able to advise you on that. You wear the shoes or the mobito pinche. So I'm not in the position to start telling you whether to leave your man or not. It is your call. If it's not paying you, if you're not happy about it, I don't know why you are there. Oh, there's no manage. No manage. You can manage money. You can manage clinical, but don't manage emotional problems in marriage. Don't. Especially when the man has nothing to offer. Tell me most of the things will on share. So what are you managing? On chef, kò mọ̀ fún ẹ, ó tún fìyà jẹ, á tún sọ̀rọ̀ burúkú lé ẹ, á tún máa sọ. Imagine a man telling you pé kí ló ṣe fún mi nígbà tí mo ti mọ̀ ẹ́, kí ló gbé láyé ṣe fún mi. A man tó send lọ sí America kó máa sọ pé ṣé mo lọ sí America lọ ṣiṣẹ́ ní ìgbà tó wá rán mi lọ sí America kọ́. And you think that kind of a man deserve you as a woman? Never.
Never. So please, ẹ̀yin ọkùnrin tó bá tó gbangba sùn lọ yẹ, I have some ladies, I have some women in London, in Canada, in America, don't want interested in a relationship. They're already on Shabarikolo, but if you want to do private with me, you can call me. Please call me later tonight on +44 7404 851234. Ọkùnrin in diaspora, I have obinrin in London, I have obinrin in America, I have obinrin in Canada. Please call me on +44 7404 851234. Let me leave you for now. Tomorrow I'll be talking about Okola àti reason tí àwọn obìnrin ṣe ń pariwo tó ṣe ń make issue out of Okola pé àwọn olè tó Okola wọ́n dẹ̀ ń sọ fún ọkọ wọn. We will be talking about it tomorrow. Stay blessed. Bye bye.